ẹ má wọ bí ìwé láyé kọ́kọ́ ó lọ́ka o. Mo dá ó níbi tó máa tiẹ̀ dé. Ó délé ìwé tán ó yàyàkúyà ó lọ́dọ̀ lóṣó. Ṣé èyí wá dá arábìnrin olúra o? Kásìkò tó lọ mú sọ jẹ́jẹ́ láyé gbà o. Òkun bọ̀ jẹ́jẹ́ láyé gbà o. Lẹ́sìn bọ̀ ọmọ kan wọ́n fẹ́ ṣeré jáde díẹ̀ ní afẹ́gbàtẹ́gùn wọ́n ṣe ń bọ̀ fún lecture ní ṣá ẹ̀dùn ọ̀gá wọn náà sí ẹ̀dùn gan ni. Anyway ṣé àwọn bó ṣe ń lọ ṣá wọ́n ní pàtí kan tó wọ́n ṣe I want to do my best. Irọ́ ni looking for the big girl. Àwọn ọmọ tó lè ní àwọn ọmọ tó ṣe irọ́ ni àwọn ọmọ tó já. Mo ti pa mí. Ọmọ get pass. Tó bá sọ bíbí ẹnu ṣe kí ni hà wọn pín lórí ṣínkò àwọn èmi ní ṣá so ó ti ṣú ọ̀pọ̀ pé wọ́n máa wá nìyẹn so ẹni tó lè lè yẹ jù pẹ̀lú òde wa. Déètì olúwa mú báyìí. Bíbí kò sí nǹkan tó máa yẹ mí. Bíbí afẹ́ tí ò bá lélẹ̀. All right, catch you later. Bíbí ẹ tó ń ṣe ọkọ̀ yìí ní òkè pariwo. Ẹ̀sùn pẹ̀lẹ́ láyé bá ẹ ṣe jẹ́jẹ́ ọmọdé òwe. Ẹbí kọ́gbẹ́ ò dára lọ́wọ́ bí ọmọdé òwe. Ẹ̀sùn pẹ̀lẹ́ láyé bá ẹ ṣe jẹ́jẹ́ ọmọdé òwe. Ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá ẹ má wọ bẹ̀ ọ́. Ilé ìwé ṣóun lóbìnrin ẹ lọ. Ó lọ́wọ́ ẹ̀. Ẹni tí mo láti àwọn sọ̀rọ̀ bíbí ẹbí òṣè bíbí yìí sí àtò yé mi rẹ̀. Ẹgbẹ́ mi trust pé fídíò bó bá dé bíbí máa lè sọ fún lọ́wọ́ kan báyìí yóò fún mi. Ọjọ́ yẹn láì wọ́n gbà. Ṣó ń bẹ̀ mú bọ̀ ni? Tó bá lọ mú bọ̀ kí ló kọ̀ bẹ̀ sí ìwọ ló fẹ́ mú fún. Ṣé mò ń béèrè ni? Sáfọ̀kẹ́ ìbàlẹ̀ ọ̀fẹ́ dé ní ìsìn. Ṣé kó bọ̀ kí ló kàn fara lábẹ́rẹ́ fún mi kò sí lè tó kàn bẹ́ẹ̀ mú ìfẹ́ lọ pàtí àìgá sí ilé òde fẹ́ràn fún ọ. kò sí lè tó kàn bẹ́ẹ̀ lábẹ́rẹ́ sí lábẹ́rẹ́. Síkà bó ni sọ̀wà àtàwọn ọmọ tí ń sọ̀rọ̀ lé sọ́mọ àlẹ́ o. Ó yẹ kó mọ ọmọ ọkọ kan fún ẹ. Nǹkan tí bá ń dun ní pọ̀ lọ́rẹ́ níbo lọ́rọ́ Blackberry ìtajọ sọ ti bá mú wá ni. Kò ń ṣe kíákíá báyìí náà. Ṣùgbọ́n mo sọ fún àwọn àdìtà tí níbo lọ fẹ́ sọ̀rọ̀ tó ń fọ́ọ̀mù rẹ̀ lẹ̀ sọ̀rọ̀ báyìí ṣé ọmọ mi sọ fún lórí fóònù pé àdìtà tí wọ́n lè ní òbí mi sí ọ sọ ti mú wá àbọ̀ mú wá. But nígbà tó pè mí lórí fóònù tó sọ fún fóònù tẹ́sí mo lè ní kó ní sùúrù pé tó bá máa di bóyá bíi next month máa máa lọ dé owó díẹ̀. Ó sí ọ̀rọ̀ tí bá mi sọ nígbà mo sọ fún lórí fóònù pé 30 ṣé etí dùn ọ́. 30. Ló bá ń sọ sí ọ̀rọ̀ nǹkan tá a sọ yìí kò pé 5 days mọ́. Kò pé sóko ètò bó ṣe wà bó sì fowó sùkúù rẹ̀ rà bó ta gbogbo aṣọ rẹ̀ ní ìbò kò sí lè tó kàn mí bẹ́ẹ̀. Ọmọ kan yàwó fóònù my dear ṣe bí fóònù ìjọ Blackberry. Oúnjẹ èmi náà ti sọ fún ọ. Kí ló bá mi sọ kébì ló fóònù eléyìí ọ̀dọ̀ Blackberry lójú ẹ̀. Mo mọ̀ yà kí inú bí mi sí ọ tọ́wọ́ pọ̀ lè làwọn sì lọ àti kí ní nìkan ló ní olówó. Kó sì bọ́tà bẹ́ẹ̀ mo ṣe ń wọ ìjọ. Bọ́tà ṣe ti ń dùn ọ ni. Olóòsì kò sí nǹkan tó ní àfikún mọ̀ wá bí kókó mọ̀ fẹ́ sí òsì gbálẹ̀ kìí. Bọ́tà ṣe ètí ẹ̀jì. Kẹ́mi. Bọ́tà ni mo sọ fún ọ. Àti kí ní nìkan ló ní olówó. Bọ́tà ìdàrẹ́ kó máa gbé fóònù bọ́tà. Etí ẹ̀jì àfẹ́kì ní ìgbésí lábẹ́ ìta kó sì bọ́tà jọ. Òkòsòwò lọ́wọ́ kókó sí kí. Kókó rẹ̀ bọ́tà jọ sí ọ. Ó bá fún ẹ lápá tẹ́ńṣọ̀n. Kò David ra Blackberry. Kí ọ̀rọ̀ Blackberry? Ṣé o ti fún ẹ sí? ìṣẹ̀lẹ̀ tó kàn mọ́ kí ní sàrà Blackberry ṣe ní ti lè Blackberry kò tán. Ìyàwó David. Ose mo wọ̀ ní ìsàrà Blackberry ṣe bí kí ti lè Blackberry. Ṣé o ra Blackberry? Kumara. Just type for me now.
So baby girl, you please come home now. Yeah. I want to. You please be my own. Yeah. Oh baby girl, never try to cheat me now. I will always come to you, miss every Friday. Yeah. You try to be my own, miss every day. Yeah. Oh baby girl, will you come closer? Show Yeah. me better. Yeah. Show Yeah. me your color. Yeah. You love your flame. I know the soul that's Yeah. soul. Yeah, this soul and out of mind. Yeah. Oh baby girl, we try to be mine. Yeah. No. Yeah, this soul and out of mind. Mo bọ̀ máa kí ẹ̀rọ àti wọn. Ní ìṣẹ̀lẹ̀. Yeah, fine. Ṣọ́. Bí ni wàá tọ́ rìn lọ? Ọkàn fẹ́ rán kan wọ́n ní kí wọ́n rán ẹ létí nípa Blackberry tó promise mi. Nǹkan tó ṣe ni pé máa gẹ́tẹ̀ fún ni for that. Oh sure. Because party yẹn mi ti ẹ̀ lè miss ẹ̀ rọ̀ wò. Àlímà nìyẹn. Ó fún ẹ ti promise ẹ̀ lóò máa mú bíbí yẹn wá fún. Bó jẹ́ àárọ̀ ọjọ́ yẹn bó tù ni. Máa mú wá fún ìdẹ́ gbọ́dọ̀ gbé láàsì náà. Boat 2 ni boyfriend ló fẹ́ ra fún mi. So boat 2 àbí tí boat 3 bá wà fẹ́ra fún ọ̀rẹ́ mi. Mo jẹ́ rẹ̀. Ó dẹ̀ sọ fún mi pé àwọn trust boyfriend tó mú mi pé máa rà. Party yẹn kò sí part 2 ẹ̀. Kò ń ṣe season film. Kò sí part 2. Bí ọ̀dà mi, owó ṣẹlẹ̀, ó pẹ́ balẹ̀. Ó lẹ́nu kí n tó bèrè tí mi fún ẹ. Kò sí o. Má fún ìyá máa wọ̀rí. Mo ti gbọ́. Before that, I will get to one. Kò ṣe. But o lè má jẹ́ tuntun. Kò bá jẹ́ London use. Anyone storm ni o, cough ni o. Jackie anyone máa lò. Anyone. Kò bá jẹ́ London use. Wà á tọ́ ìbọn lẹ́nu. Ọkàn fẹ́ ràn kan sórí ààrẹ kí wàá rán ilé tí o kò má jà mí sọlọ́gbọ́n o. Ó mọ̀ pé mo lè gbà. Pàtí yẹn kò sí part 2 o. Ó mọ̀ pé mo lè gbà. Kò sí part 2 o. Kò sí season film o. Ṣọmọrí mi lè gbàgbé ẹ̀. Torí orúkọ ẹ̀ dá mi lọ́la. Ó máa ń dá mi lọ́la. Ìwọ náà wá dá mi lọ́la Blackberry. Èso ara. Mo Blackberry sí mi lára. Àṣẹ. Má pẹ́. Má dúró. Okay. Ọmọ ẹ̀kọ́ ọmọ ilé mi para sóko. Máa ní sùúrù ọdún kí tí mi bá sọ fún ẹ pé iná ń jó lórí omi ní kí n bu eérú ẹ̀ wá bóyá mi ò ní bù bá fún. One more time. Now close your eyes. Stretch your palms forward. The 2 or 1? One. Alright. Hi, èmi David hereby ra BB Blackberry. Oh my God, it's My baby. my darling. Oh my baby. Oh my baby. So you know how to get there? Sure. Wọ́n ti kú. Wọ́n ti rògbò. Ibi rẹ̀ lè lọ síbẹ̀ yẹn. Kò sórí ẹ̀ bẹ́ẹ̀ náà. Oh my God. You like it? I love you. Thanks baby. Pin ẹ̀ wo pin ẹ̀ mo ti activate bí i rẹ̀. Seriously. Mo ti ẹ̀ ti rà dẹ̀ wo. Amazing baby. Pin mi lélẹ́yìí o. Yeah, that's your pin. 26 2 No, má pe pin ẹ̀ má jẹ́ káwọn èèyàn tó wà tó sì gbọ́. Èmi nìkan ni mo fẹ́ máa pin. Ìwọ nìkan ni. Thanks love. Yeah, that's good. Ṣé o rí? Ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ìgbẹ́jẹ́jẹ́ ọmọléèwé. Ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ bá wọ̀ bẹ́ o ọmọléèwé. Ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ìgbẹ́jẹ́jẹ́ ọmọléèwé. Ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ bá wọ̀ bẹ́ o ilé. You look good. Blackberry. Blackberry. Yep. Blackberry. O ti mo wá fún mi láàárọ̀ mo ṣe ní kí n wá fi hùn ẹ́ pé pátí yẹn mi ò ní kárí last. Boyfriend rẹ ti ra. Boyfriend mi ni o ti mo wá fún mi. Boat 2. Mi ò gbúdọ̀ rúpò. Pátí yẹn àjọ máa wọ̀ ni. Mo ń bọ̀. Mọ́mi. Mommy. I'm fine, mommy. Ṣé bí mo ti ní kẹ́ bá mi send owó school fee mi pa ti fẹ́ san owó school fee. Mommy, on the first la fẹ́ san owó school fee. Nígbà wọlé wá fẹ́ send it for God's sake. Okay, that's my mom.
I love you, man. Halima, boyfriend ẹ̀ kò fún ẹ ní botu yẹn mọ́. Botu, Blackberry. Blackberry. Okay. Boyfriend mi, o mọ̀ kó travel. Ó travel. Every second, every minute, ló máa ń pè mí. Ó ní tóun bá ti bọ̀. Mo bu kúkú. Ó lóun máa bá mi sẹ́dẹ̀. Botu. Bọ̀ Pàtí yẹn. Ògùnjẹ̀ máa wà o. Tí bá ń wẹ̀yìn báyìí, tí máa rí ẹni. A máa retí ẹ ńbẹ̀. Blackberry, Botu ni o. Blackberry. Okay. Botu, I don't Blackberry. Okay. Yeah, ọmọ tó máa ṣẹlẹ̀ ṣẹ̀rí pàtí yẹn máa ṣe anything torí tí mo ṣe ń ṣe kò yẹ but nǹkan tí màá ṣe ni pé hold on yes coming. Ẹ káàsán. n tí màá ṣe ni pé mo wà lóṣẹ̀ ọ̀rẹ́ bá mi máa fún yín ní check on the top. Yeah. Alright, okay. Ẹ káàsán. Yeah, báwo ni? Ṣé ẹ wá mọ̀ mi? Mo mọ̀ ẹ́ náà. Mi ò rẹ́gẹ́ fẹ́ ní ẹ̀ ní. Okay. Ṣé ẹ wá? Yeah, try. Mo like yín ọ̀sẹ̀ ọ̀hún ẹ̀kẹ́ tẹ̀ sórí yín tọ̀tà púpọ̀ yìí. Mo like yín rẹ̀ ẹ̀gùn gan o. Ṣé rí bẹ́sẹ̀ mọ́ kọjá? Àwọn ọ̀rẹ́ yín bẹ́sẹ̀ mọ́ ṣe Beast Boys kọjá. Mo bá ti di yín lónìí mo dúró àbí kí màá ti ń kalẹ̀ mọ́ ọlọ́run things. Not of correction. And she Beast Boys. Big boy. Beast Boys. Ẹ fi yún lẹ̀ dára lẹ́tì gbogbo yún gbogbo bí oyè yín. Ẹ fi yún lẹ̀. Súlẹ̀ tó yìí. Àwọn ọkọjá gbogbo ẹ̀rọ. Ẹ bí mi gan dé. Ilé mi náà wà. Ọgbọ́n tí wọ́n mọ jẹ́jẹ́. Agbọ́mọ̀ ò ní ìdàbí kọ́ bàtà. Èmi. Wọ́n mọ jẹ́jẹ́. Ọmọ odò. Sórí èdè ẹ̀yẹ lóògbé tó sọ lẹ́yìn pé kí n gbà ẹgbẹ́ pé bọ́ọ̀rẹ́ sọ pé dálẹ́tì ni. Dálẹ́tì ni lóòótọ́ odò. Odò dédé sọ̀rọ̀ ẹni. Odò gidi. Ṣé wọn mọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ báyìí? Ṣé rí bẹ́ẹ̀dẹ̀ ìyàwó yẹn? Ṣé rí blábẹ̀ ìlú ló fẹ́ fi lò bí gate visa? Kí wọ́n tó ń mú sí ẹ̀ mọ́? Gate pass. Okay, gate pass. Ṣé máa rí mílíọ̀kẹ́ kúkú fún mi nìkan? Ààrẹ máa ń fẹ́ lélẹ̀. Sórí àti fún kọ́ ni problem yẹn. Láwọn gbé gbígbọ́dá nínú kápọ́ọ̀sì. Wọ́n máa pè mí Beast Boys. Okay, ẹ mọ̀ bínú. Ní ìmọ̀ blend díẹ̀. Èdè blend tó ọ̀rọ̀ lọ́dọ̀ tèmi blend. Sórí máa ń ṣe fún yín before that time náà ilé personal use tèmi. Ẹ jẹ́ ọmọ mi lè lọ sí Blackberry náà. Mo ṣe ń náwó méjì lẹ́sà lò. Méjì ní ilé. ilé ọkàn sí lẹ́yìn náà bẹ̀rẹ̀ fún ẹ̀ sí fèmí. èmi náà ní bẹ̀ sórí níyẹ wọ́n máa fi ń pè mí 24/7 wọ́n ní ti mú mi. Ìgbà wọn wà rẹ̀ báyìí ohun ti súnmọ́. Àti tí ọ̀sẹ̀ tó ń bọ̀ máa fún. Ṣètò tó. Wàá tún padà máa ní o. Ìjọ wo ni kéka náà? Ṣé àtúnyẹ̀ ìyá lọ́la? Kò sí wàhálà. Ṣé lórí Blackberry ló wà? O ti ní Blackberry. Kò sí wàhálà. Ẹsẹ̀. Tó bá tó wù mí báyìí torí ìgbà wù mí ẹ̀rọ méjì kù. Ìwà kọ sápọ̀ wọ́n gbà. Méjì. Sòrí ẹ̀ gbọ̀ngàn tó fẹ́ náà ní méjì. Ara méjì fẹ́ bí wọ́n ní. Ṣé tọ́sí tó máa ń ṣàjò kí? Ló ń bẹ nígbà tí mi gan fúnra mi ò lo tọ́sí. Kò ló bí Beast Boy ní yín nìkan ló wọ́n gbọ́dọ̀ ọ̀run yẹn sí ẹ̀ lówó. Ọ̀dà ẹni wọ̀n tẹ́wọ́n náà yín mọ̀ ní. Ó dà mí ra kọ̀ọ̀kan. Ìbá yẹ kọ fún yín mọ̀ ní ìjẹ́ ṣàjòjẹ́ Blackberry Islam. Mo lè ra tọ́ọ̀sì náà fún ẹ. Bẹ́ẹ̀ at least mo jẹ́ tọ́ọ̀sì lórí kéèmọ̀ kọ́kọ́ lo tọ́ọ̀sì náà. Inú ò sì kó pọ́n dáadáa. Mo lè ọkọ̀ lò kẹ́ tó lò ó. Ṣebí kémi sáà ti gbé wọlé kọ sí wàhálà. Àbí kí ṣe ẹ̀kọ́ sí mi. Mẹ́fà ni. Anyway, ẹ mọ̀ wọ̀rí ọ̀la yín padà wà lọ́la. Sẹ́rítàìsì mo fún yín lónìí kéèké ní ọ̀la. Yọ̀ bàjì. Ẹ gbà ẹ̀yà kọ́ fi yín kí sí nǹkan. Adé máa ríra. Bẹ̀rẹ̀ sí. Ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ẹ̀jẹ̀ jẹ́jẹ́ ọmọléèwé. Ìlú tọ́ọ̀sì lórí ìlú tọ́ọ̀sì. Àbúrò ó ṣe kún ọkọ̀ òye mú kọ̀kọ́. Kò sí ní tọ́wọ́ mi mú kọ̀kọ́ lo tọ́ọ̀sì. Mo lè kọ́kọ́ lo tọ́ọ̀sì àbúrò lè kì í sọ̀rọ̀. Bẹ̀rẹ̀ yóò le. Nígbà tó rí dé ìlú ìlú ìjọba ìjọba ìlú òde ọ̀tún mọ́tà sọ̀rọ̀ ṣáà yàtọ̀ sí Blackberry.
Birthday mi. Báwo lọ́jọ́ yẹn ṣe fẹ́ rí gan pàápàá? Ìjọ ńlá ló mẹ́nu bà wẹ́rẹ́ yẹn. Ìjọ yẹn gangan sọ. Òtútù àwọ̀. Ó ṣàwọn pé pátì yẹn it's not an everyday affair. Of course. Talk of the town ni. It's not party as usual. Party our big girls ni. Strictly for the big girls. Ìjọ yẹn sọ pé BB ní gate pass. Kì í ṣe pé party àwọn riffraff màmá rárá. Kò sí yẹn. Ṣé wá rí against ọjọ́ yẹn? As a celebrant, mo ti lọ sí boutique. Mo ti lọ ṣe shopping mi àti Tòkunbọ̀. Tó bá rí red gown ti máa wọ̀. Ṣọmọ as a celebrant mo gbọ́dọ̀ wà smokingly hot. Tí wọ́n kọjá gown yẹn sí. Tí mo wá bàtà tó jẹ́ pé ilẹ̀ jọ inches ẹ̀ ó ṣe máa wà rẹ̀. Mama patchwork. As a celebrant ọmọ pé swagger ti wà tẹ́lẹ̀. Of course. Ọmọ looking ovation ló máa fi jọ èmi náà fẹ́ wò. Ó fún ní ọ̀rẹ́ mi. Jọ́ torí ẹ̀ lọ́n kan tí kò fẹ́ kó ṣe fún mi ní pé ẹ̀yin méjèèjì ẹ má rọ mi sẹ́gbẹ̀ẹ́ o. Ẹ má rọ mi sẹ́gbẹ̀ẹ́ o. Ṣé tí wọ́n bá ṣe ń wọ rẹ́ẹ̀dẹ̀? Tí Tòkunbọ̀ náà ń wọ tiẹ̀. Ó máa bẹ́ẹ̀ náà wà red gown as a celebrant now. Kí gbogbo ẹ bá lè ṣe kí mi. Ó lè ra ní blend. Àṣà lè pariwo. Consider it done. O ní problem. Ọmọ ìjọ yẹn. Ọ̀rẹ́ mi ò ga. Mo máa gbà. Take it easy. Àwọn steppings ìjọ mi ló fẹ́ sọ ni. Tí máa. ìwé jẹ́jẹ́ ló gbà Ó ga o. Owó ọwọ́ mi ò tó wá sí ọmọ fa. Nǹkan tó yóò bá tó ṣe òkè máa dáwọ́ lé o. Ó ní láti bú. Ẹ kò lọ sọ ìpàdé ní ìṣẹ̀gbẹ́ bọ̀yálé. Ẹ ní sùúrù fún mi náà. Yẹ́n lọ sí sáàjọ́ wà lẹ́nu ẹ̀. Kì í ṣe lọ́wọ́ òkè tí wọ́n lè kú ìrà pàmì máa jọ tí wọ́n tún ní kò jò mọ́. Egun bàbá ò mọ̀ Ó mà tún sọ̀rọ̀. ló ṣe sá wọlé. Tó kó sí danger ó lóun wọṣọ. Ó ló ṣe ààrẹ ìjọ́nà Blackberry ní pass. Ọ̀rẹ́ mi ò tiẹ̀ mọ̀ nǹkan tó dùn mí. School fees mi tí mọ́mí send mi kí n fi tọwọ́ school mo fi ra Blackberry tó rí mi. Mo bá tún olóṣì. Wànàbí. School fees. Wànàbí. Ọlọ́run ṣe ọ̀pẹ. Náà mo ní Blackberry. Mo ní láti jẹ́ big girl. Blackberry ṣùgbọ́n ìwọ náà wà sọ̀rọ̀ kò ní Blackberry. Mi wà ní Blackberry. Boyfriend ẹ jí Blackberry fún mi. Ìgbà ìwọ̀n oúnjẹ ẹ̀wà ẹ̀bẹ̀ oṣù oní Blackberry kò tiẹ̀ ráyè oṣù. Ẹyin kí ló ṣe fún mi gan? Wọ́n ló mọ̀ oṣù. Ó ga o ẹnu. Nǹkan tó tó ṣe lọ́ra wọlé àbí. Ẹ tiẹ̀ jẹ́ kí ẹ sí ní ọbẹ̀ yín yàn mí. Ẹ tẹ̀kẹ̀ yìí ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan kan. Bọ́lá mẹ́ta wọn á kó sí nǹkan kan náà owó ẹ̀wọ́ danger. Kí ló ṣẹlẹ̀ lórí ìta kọ́kọ́? Ẹyin má yìí sọ boyfriend mi. Wọ́n ní boyfriend ẹ̀. Tani Ṣé wọ́n lọ́wọ́ tí wọ́n tẹ̀lé yẹn? Àwọn olóòwò tí wọ́n jẹ́ lòun lọ́wọ́ tẹ̀lé mi àbí? Tẹ̀lé o lè fẹ́ ní sọ́ọ̀sì lè fi wé o. Ṣọ̀tìgbà òun ló ra Blackberry fún mi ṣọ̀tìgbà. Wọ́n ní báyìí. Black what? Blackberry. Ọkọ̀ tó lọ́la àti máa lò láwọn àti lò jọ́ nítorí ọlọ́run ẹ̀kọ́ ẹ̀ lájẹ́ tó bá di bíbí. Kí ni? Gbé kọ́ mi tó gbé sí yẹn. Ìwọ náà sọ̀rọ̀. Ó ṣe lè sọ̀rọ̀. Àǹtí bàbá ẹ dákẹ́. Ìjọ ẹ jẹ́ mọ̀ pé boyfriend motherfucker boyfriend yín ló ra fóònù fọ́ọ̀rẹ́ yín. Ọpọlọ. Ẹ jẹ́ sí ara yín. Ṣé tòótọ́ ni aṣọ olóṣì ni ọ̀rí òfò? Kọ́ sí kó orí ìjọba ìlà ìmọ̀ọ́sítẹ̀d ní tiwa bá wọn tiẹ̀. Ẹ àwọn tọ́ǹkì kan ṣe é fún mi. Ìwọ́n ṣe lẹ́tọ́. Ọlọ́run abúlé fi lọ́wọ́ tí ó mú wọn nípa ìjọba sí. Kọ́ sí bọ́tà ìgbọ́ olóṣì. Ìwà náà. Kéde. Èmo wá gbọ́ ọ̀pọ̀ tẹ́lí bá ti lọ. Wọ́n bẹ́ẹ̀ sí. Ọ̀ká mi mú. Sọ́kùbọ̀. Hello. Sọ́kùbọ̀. Ṣé sọ́kùbọ̀ ní ṣe? Ó ti kàn mí. Don't pè mí ní hello. Ó ti kàn mí. Ó fi èmi lẹ̀ fún mi nà ó fi mí lẹ̀. Ọlọ́pàá ló kẹ́ bọ̀gà yẹn. Ọmọ okó lẹ. Ó pè. Sọ́kùbọ̀. Tòkunbọ̀ ẹ má dẹ̀ má ṣe bẹ́ẹ̀ yẹn o. Mi ṣe bí ẹni máa ń gbọ́dọ̀ òun. Mi ṣe kókó wá wá ẹni máa ń jọ ẹ̀ náà lówó wá sí ìlú mi. I hate you. It's okay. Sọ́ọ́rì èèyàn gbọ́dọ̀ lúwẹ̀ yìí kó lè fi máa mú kan mí ta. Àwọn ẹgbẹ́ ẹ̀ bá jẹ́ ìgbọ́dọ̀ lóhùn. Wọ́n ní Let's see. Àwọn gẹ́gẹ́ yẹn wọ́ ọ̀tẹ̀. ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba iṣẹ́ jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ bá wọ̀ bẹ́ o ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba iṣẹ́ jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ bá wọ̀ bẹ́ o.
jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà